المبصرين فألهاه أن القبر آخر مثواه ولو أنه يدري يجدد قبره بفعل جميل قبل أن يتوفاه ولكنما الدنيا تخادع نفسه بزخرفها والخلد قد يتمناه فأغواه عن أهدافه حب كثرة فصرفني بعدين بدنياه فصرفني بعدين بدنياه إلهي أعطتني بفضلك رحمة جواب سؤال القبر إذ أنا أكبر عجب ملكي قبري سؤالا وأقول دعاني وربي يا نكير ومنكر دعاني وربي يا نكير ومنكر بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم إذا gbogbo àwọn tó bá já sí pé torí àwọn tó lọ ilé àfi wá ń bí ọgbà ọ̀yá wa ni wọ́n dá wá obìnrin wa ẹ dákun ẹ fàrò yìí lè ná ẹ dákun ẹ fàrò yìí lè ná ẹ jẹ́ àgbà àwọn tá a fẹ́ gbà yìí táwọn bàbá yìí fẹ́ gbà wájú ọlọ́run ẹ jẹ́ àgbà wọn ẹ pa àròyé tì wọ́n bá jẹ́ sàròyé bí òkú ìjọba ti kú wọ́n sàròyé bí tiẹ̀ náà wọn ò ní rántí kú àláwù rẹ̀ tí wọ́n kè. نبي محمد ودين والإسلام أجلا وأزهر نبي محمد وديني هو الإسلام أجلا وأزهر إلهي أنطقني إلهي أنطقني بفضلك رحمة أين داوي أكرمكم الله àwọn àkókò tá a wà ńbẹ̀ yìí gbogbo àwọn àgbàlagbà bẹ wọ́n ti lọ wọ́n bẹ ń bí a tẹ́ wọn sí wọ́n bẹ ń bí a gbìn wọ́n sí bí a ń gbìn sí wọ́n bọ̀ wá gbìn ìmí náà ìjọ kan àti wọ́n náà. nígbà tá a bẹ ní kéékèèké lọ́mọ kéwù táàfà wa bá ń bọ̀ lọ́dọ̀ bàbá wa pẹ́yẹ ní gbogbo òkun látọ̀ múlì yóò sì kún dé tàbí ẹ̀. Nínú Facebook eléré ibú yé tí ìwọ ayé wà dá. Ilé TikTok òfò yé èyí jọ.
wàsáàpù eré ikú iye ìdíjọ́ náà. Àwọn àfáàrí wa tí kọ̀ǹdẹ́mù àwọn tànàmù ìdíjọ́ náà. Àwọn tó lè ti déjọ́ náà lọ́wọ́ fọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu. فاسلك طريق أكيد وينتسب. Wọ́n wá jáde káwọn afáwà wá dé. Bàbá wa ìràyà múlùtà lókè àgọ́ ni. Ọmọsà kẹ́ wọn. Báwọn ọmọ bá kọ́kọ́ dé ni, wọ́n máa retí àfáà mi, wọ́n wà sí àgbáyé mi, torí wọ́n jọ jókòó sígẹ̀lì ní wọ́n sí àtàwájú kan ṣe ra wọn. Bá a lọ sítédíọ̀mù náà, bọ́ọ̀kì bá ti kọ́kọ́ dé, tẹ́lẹ̀ kejì bá dé, ẹ̀ẹ́dì àwọn àdájọ́ wà tó sì yọ kó wọ́n jọ àwọn àdájọ́ àgbà. Àtàwá lọ sókè fún bàbá wa yẹn. Ẹ̀yin àfáà tó ní èsè náà wá sí lọ́wọ́. Àṣìwá sí bẹ́ẹ̀ mọ́. Kí a fi jíṣẹ́ bọ́ lọ́wọ́ báyìí. Ńlá sí pẹ́tà fi ń kú mọ́ yìí. Pẹ́tà fi ń kú mọ́. Láàrin wa náà láti rẹ́ ní alápàtẹ ìyẹn. Owó táwọn bàbá alẹ́ bàbá rẹ̀ ò ní, òun sì bẹ́ẹ̀ ní, ó sì kó ọwọ́ àwa yóò fi jẹ́. Láwọn àbáwò, láwọn náà wọ́n kú ìyàn tí wọ́n kún. Ọlọ́run ti pàtàkì àríkà sílé yìí. فاسلك طريق أكيد وينتسب. Bàbá wa Khalifa, bàbá wa Kóyèdé, bàbá wa ìmáàmù, mọ́sálásí bàbá wa Kóyèdé, gbogbo ẹ̀yin imams, tẹ́bẹ̀ jù, gbogbo ẹ̀yin lókí. Ìtọ́jú ẹ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni láti bẹ̀rẹ̀ ní ẹ̀mà. Yàyó kún. Bàbá mi bá dé, tí bàbá wa yàyá, ìtàrà bá dé, ọmọ akẹ́kọ̀ọ́ ọmọ ẹwàjú ọlọ́run. Àmín. Àfáà wa níwò, bàbá wa bèrè báyìí olùkọ́ àgbà, àwọn náà lè. Abẹ́ta tí wọ́n sì wá sí. Wọ́n sì farabalẹ̀ fún ara wọn, wọ́n sì sí wá sí ìlú. Àfáà mi ọmọ tí sábà ẹ̀yà kúta láti ìwọ kọ́kọ́ lọ sí. Wọ́n ní pé ìwọ ni ẹ̀gbọ́n. Ìwọ ni ọkọ́kọ́ sí. Wọ́n mọ̀ fẹ́ra wọn sí ẹ̀yẹ fá. Àfáà mi ó sì wá sí. Bàbá wa ẹ̀yà ó sì. Àwùsù bí láyé mi náà ṣe tọ́ mi. Ó sì ká àwọn akẹ́wọ́ wá. Wọ́n pè lọ́wọ́ ìlú ẹni kó pé wọ́n máa ké. Adémọ́rí, àwọn bẹ̀rẹ̀ olóòtú wà gbà wọ́n á bèèrè pé ìṣe ìlú Kùránì nìkan wọn lẹ́lẹ́ sí ìké. Èsì Kùránì náà lẹ́ni kéwù náà ní èsì lẹ́ni. Àwọn ẹ̀sùnyá ní ìtàkọ́ mi. Ẹ̀sìn náà ń kọ́ lọ́wọ́ jẹ́. Ibò náà ló ní òjò ẹ̀rọ ní àṣìṣàṣe fún làkúkọ̀ wọ̀ bá dáhùn wọn ni wọ́n lè ṣe. Àwọn ẹ̀sùnyá ní ìtàkọ́ mi. Fìdúnà mùlàmá. Ṣé wá ṣe tó rí bẹ́ẹ̀ láàrin wa báyìí? Bẹ́ẹ̀ ṣe tó mìíràn wá ń jà pọ̀. Ọmọ mẹ́fà náà ló bí. Mẹ́ta péré ní ọkọ̀ tí mo bẹ tó díẹ̀. Mẹ́ta yóò pọ̀ ọ̀rọ̀ ọ̀pá pọ̀ wá. Tí bàbá sì wà ń bẹ láàrin. Bàbá ti jáwèé gáréèjì òun bẹ láàrin. Ìlérí àwọn ọmọ ọgbà omi kan fi ń mu náà. Ẹgbẹ́ bàbá ń bẹ lọ́dọ̀ bàbá ti bẹ lọ́dọ̀ ẹ̀ tó kù lọ́kọ̀. Òun tọ́jú ọmọ olóhùn. Bí bàbá àwọn bá máa ń pẹ́ kí ní sanwó léèwé tiẹ̀ yìí. Obìnrin máa wù kéka ọmọ tiẹ̀ náà ló sì sanwó rẹ̀ yìí. Ẹ wá ń béèrè pé kí ló dé dàgbà ọgbà.
Àwọn afáàtàlẹ́, àwọn agbára wọn ṣe pẹ̀lú lókàn kankan, àwa tò ní, àwa wá ń yàgàyàgà ara wa. Ọlọ́run ṣe tí gbogbo àwọn àfáàgbà, onírúurú Quran, Ọlọ́run ṣe tí gbogbo àwọn àfáàwọn ní kí ló. Tọ́lọ́wọ̀n jẹ́ Facebook yọ ká wọn wáyé, wọn bá máa sunkún. Ṣé kíkiri ń bá ká wọn wáyé, tí játíjà títí mi rẹ̀ wí náà láwọn àbísí wọn. Kéde ni ó mú hàn wọn, ó káwọn àlájá àgbà ọmọ ké. Ọmọ ajó, jíjó mọ bí ọ sáyé, kí ló ké, tọ́lọ̀ ti fi hàn kó ń gbà. Ilé yìí wọ́n hàn ó ní bàbá lágége wọn ọmọ nǹkan tó èèyàn ṣe adúrú tí bàbá wò wá ní ọmọ nǹkan tó ṣé bá ṣe máa wí lójú wọn náà ni bàbá wọn máa yíyà àwọn bàbá ń sálẹ̀ ẹ̀kọ́ àwọn àgbàlagbà láti tó ta ọ̀rẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ àfọ onídà kọ́mà gbogbo ẹ̀ ṣé bá ṣe máa wí náà ni lójú wọn Ọlọ́run wá ṣe ọgbà ṣe wọn ó ti kó wọn kó láyé kíkiri lórí ikú Facebook yóò tó wọ ayé wa. àwọn olùkọ́ wọ́n tàbá àkọyá òfin náà sí. kí lára lọ fi jílé wọn lọ́wọ́ al-ulama warasatul anbiya gbogbo wa ó kùn lẹ́nu wa gbọ́dọ̀ ọmọ tó bá bí ìjẹta ní bá ń gbọ́ ẹ̀dọ́ náà ọjà ìyẹ̀má ayẹ̀ká ìyá yóò lè jì ha. Sábà tá a di ogún wọn náà nù. Àwọn tẹ̀lé wọ ọ̀ká àwọn tá a kọ́ kéwù. Ẹlòmíì ta rò pọ̀ òun ní àgbàlagbà àfáàní òun ní ọmọ adarí wa òun gan ni wọ́n ń ba ayé jẹ́. Àhàló túbọ̀ wàtàkọ́ àhàyà òfin náà sí. Ẹlòmíì ta rò pé ẹja kọ̀rọ̀ lọ wájú ẹ̀ àtọ̀hún kan ní lùlù ẹ̀ máa lùlù kú mi ìṣòro. Kí láwàá lọ fi jíṣẹ́ fáwọn bàbá tí wọ́n lọ yìí. Wọ́n á jókòó nù mọ́sálásí àwọn bàbá wọn ni. Bàbá wa tó kẹ̀lé àwọn lòkó pẹ̀lẹ́ bá wọn tí wọ́n fẹ́ yìí. Bàbá wa tó ìbáàgì àwọn lòkó. Gbogbo wọn sì ń lọ, wọ́n sì ń lọ. Ọwọ́ àtàwọn lẹ́yìn wọn báyìí. Àwọn tá a wá kùn náà la fẹ́ràn ara wọn. Àwọn tá a wá kùn náà la ń kúra wọn. Àwọn tá a wá kùn náà la ń lálà sí àwọn tó fi lọ lánàá. Àwọn tá a wá sẹ́kù náà la wá kú àwọn àtàwọn tá a kọ̀ náà wọn bẹ̀rẹ̀ ohun tọ́lọ́gbọ́n sì máa ké mọ́ kó. Bí Nàìjíríà ti dà yín kó ti rí yìí. Ta ni ó ti wá sáájú kí á ká lọ rí ìdí? Àwọn ẹ̀dá. Aláàtẹ̀. Ta ni? Lẹ́yìn tó ti gé bó wá kún kiri tẹ́ǹtì. Lọ́lọ́ mọ̀ wá gbádọ́ sì tẹ lọ. Ẹ̀ẹ́dù bẹ̀ ni tó àwọn ìṣèlérí. Ẹ̀ẹ́dù bá dúró kọ́ ọmọ bàbá lọ. Ọ̀run sọ fún àwọn ọmọ náà. Ọ̀rọ̀ wá fẹ́ bí ẹ̀wà dé àwọn ẹni ọlọ́run náà wá sáájú. Ọ̀fọ̀wọ̀ àti nọ́ọ̀sì tó ń bá Ẹ̀yìn àfáàní jókòó yìí lẹ́yìn àfáàní lẹ́yìn wà yíyọ náà ni. Àgbo èrò mi nù ní ọgbà gbọdọ̀ lóògùn. Kí ló dé lẹ́yìn ìsáájú abíyá lọ bẹ́ẹ̀ lóde. ọ̀fọ̀wọ̀ àti nọ́ọ̀sì tó ń bá Àwọn abẹ́tẹ̀ẹ́lẹ̀ àwọn àgbàlagbà àwọn Tinubu ni bí àjẹwà. Kí bàbá tàkúrú ni wọ́n lé àjẹ lọ. Kí bàbá tàkúrú ni wọ́n lé àjẹ lọ. Tàbí ìdọ̀lọ́gbà. Ẹ̀yin aṣáájú wa jà. Tọ́ yẹ kẹ́ ẹ já ṣe já. Owó. Ẹgbẹ́ ìlọ Central Bank wọ́n bá wò yín nísìnyí. Kẹ́ ẹ tún lọ wọ́n ti bẹ̀rẹ̀ náà. Ẹ ti wá sí ilé ìlọ náà ní ẹgbẹ́ ìdálẹ̀ náà ní. أدام الله حياة الشيخ.
alọ́gbà yọ̀dá gbogbo wa ní alọ́gbà méjì ìnira yìí pọ̀. Àtàní ọ̀gbẹ̀ wa dá tẹ̀lé ṣé láti lọ́wọ́ ẹni wọ́n ti gbogbo gómìnà ní lẹ́nu lórí ìgbà tá a máa ṣépè lórí. Ó sọ fún ọjọ́ náà ṣe. Ẹni lọ́wọ́ mi ní sọ èyí lọ́wọ́ mi ní. Ó sọ fún ọjọ́ náà ṣe. في الباطن والظهور. Ọlọ́run wọlé àbọ̀ àwọn yíyà, Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run wọlé àkókò ìkàrà fún, Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run wọlé àfọ àgbòbé, wọlé àfọ àkáàtìkì, wọlé àfọ nǹkan, wọlé àfọ náàkù, wọ́n sì máa kà wọ́n, Ọlọ́run sì máa dá wọn lóhùn. Àwọn akọ̀wé wọn ní ìwọ̀n dáhùn náà, èyí ṣe Ọlọ́run fi dáhùn, àti dáadáa sí wọn, á ní wọn máa dé. Àgbègbè tí wọ́n tọ̀ wá ní wọn ò rí tò. Àárọ̀ mú lòkòtò, ẹgbẹ̀rẹ̀ ibi tán ní ẹ wá ń dá àwọn ayé bá a tún ṣàdúrà ní òkú ẹ ti gbé rárá Ọlọ́run ò ní gbà ká sọ bá ń fún yìí. فاصلح موائده في تجد أثرا. Táwọn ọmọ sẹ́gbẹ̀ẹ́ ní wọn dábàá gbé wọn ní ìfisà àdé ìta ìmọ̀ ọ̀bẹ tán ni. Nígbà tí ẹ̀gbẹ́ máa ṣàdúrà. Bóòlù àti wá ṣe. Ìyá ṣe lọ́wọ́ yọkẹ́ tí ó lu akádìsì. Gbogbo òǹgbà náà á lù kiri wá gbé ẹ̀rí dé. Wọ́n bá parí ẹ̀ ní ọ̀sẹ̀. Tọ́jà ara bẹ́ẹ̀ lẹ́ à. Ikú ni ikú. Yọ já yàgbà lọ́wọ́ mi. Yọ já ọmọ gbà lọ́wọ́. Inú ilé mi ò sì fà àgbàlagbà jọ kú yọ̀kú àyè lẹ̀. Ó sì lọ náwó mọ́ ọmọ kékeré ọ̀dọ́. Inú ilé mi ẹni wọ́n ń wò mọ́lé dáadáa ní kúmú. Ó ti fà àwọn jẹgẹjẹgẹ lẹ̀. Ọwọ́ ikú lè kí gbogbo kankan nulẹ̀. Ọwọ́ àfàwà àwa táwọn bàbá máa ń rán lásà. Ẹ̀wù ti ń dálẹ̀ àwa làwọn ti ẹ̀ mọ́gàdì náà. Àná wọn wá láti ilé ọba wọn wá mọ́gàdì kàwá. Mo fọ́kọ̀ gbó láti. Nígbà mọ́gàdì ọjà yìí ọwọ́ sọ́ọ́dún lẹ́ka. Ó sì wọ́n sí gílẹ́sì. Wọ́n fi ní tówẹ́lì kan báyìí. Àwọn wá lọ́wọ́ láti jẹ́ ọdún mi náà ni. Àwọn ilé ọba wá ní kápẹ́. Wọ́n jà ìdí láti lé ọba ọmọdé ọ̀hún. Èmi náà yìí ṣe. Àwọn tó wá bẹ̀rẹ̀ ẹ̀yin náà yà jẹ́. Èmi ni. Àtọ́rọ̀ bá bọ̀rọ̀ ní níta ní. Ẹ wo ti kú dáre. Ẹjẹ wọn ń dá alẹ́ láti kú pọ̀ kúrẹ́ kú mọ́ náà wọ́n ká àwọn kàmọ́ náà lọ. Bó ti wá tọ́, ó ti kẹ́rù, ó ti lọ, ó ti kú láyé. Ìjẹun tó sẹ́kù, ó wá kú, ó ti gbà. Ó ti wá gbà ló sẹ́kù. Àfọ mọ́sálásí ni, àmọ́ ti kíra lọ fi kẹ́ bọ́lọ̀. Mọ́sálásí ọ̀tẹ̀, wọ́n bá kọ́ nísìnyí, wọ́n kò ní gbà wọn lóṣù kan, wọ́n sì kọ́ tán, wọ́n sì ta ìṣẹ̀, wọ́n sì rọ́ ìjẹ̀, mọ́sálásí ọ̀tẹ̀ ló. Èyí tí ó gbà púpọ̀ wá gbọ́ ẹ wà kọ́ ẹ̀yìn wá ní àwọn. Bàbá wa rántí ikú ni, a gbà gbogbo ẹ̀ tì, àmọ́ rántí ikú, a gbàgbé pọ̀. Ẹ wá wáyà. قل تبارك الذي شيء قدير. ولا وريبو هذا كي وليونا متقولي. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. Gbogbo ẹ̀yin máa ń mú. Gbogbo ẹ̀yin àgbàlagbà wa dẹ́sẹ̀. Ọlọ́mọ sì fún ìyàwó Khadija Sàlámù kí ni lápá. Àmín. Ọmọ sáré ẹ̀rọ gbogbo ẹ̀kọ́ ẹ̀rọ. Tabarakal ladhi biyadihi al-mulku. Àkọ́kọ́ fún òrì ọlọ́run
ogún ìnáwó ayé ọba wo ni ọba tó ṣe kéde yẹ́ jẹ́ ní gbogbo ọlá ọwọ́ ẹ̀ lọ́wọ́ ẹnìkan ní gómìnà lọ́rin jẹ̀rí ẹnìkan ní gómìnà lọ́rin lánàá ẹnìkan ní jẹ̀ta ẹnìkan ní lánàá ramani ìwé ẹ̀mbẹ̀ lónìí bọ́ ọba yá ìṣẹ́jú ìlú kan àwọn nínú ọgbọ́ ẹnìkan ní tó ń lọ. Ẹgbẹ́ nìkan ni wọ́n máa gbà náà wọ́n ti lọ ọ̀dẹ́ ni wọ́n máa gbà fún mi. Àwọn ìgbẹ́ ló wà sí ìdáná wọ́n lọ lé ìkà wá. Ẹgbẹ́ wọn tó wà lóko àná wọ́n ti lọ. Balógun ti ń kàn lónìí. Balógun Adíkòbí ti wà tó ní òun ni the youngest balógun gbogbo wa ló fẹ́rẹ̀ ní báyìí. Òun tún wá ní double promotion ọlọ́run sáà fẹ́ púpọ̀. Bàbá rẹ̀ ò débẹ̀. Ọmọ wa débẹ̀. Ọmọ èké ni Balógun Adíkòbí ti wà tó. Ọba wa ni mo dọ́gbù tiẹ̀ máa ṣe lé sì máa sún fún. Jàmbá kàlùmọ́rí ìyá ní sí ìgbòho. Àwọn kan lọ lè mú òun. Ó ti wò kéré tó wọn lọ́jọ́. Wọ́n wá àdá kulli shay'in qadir. Ẹ̀yin ẹ̀yà kúlé ẹ̀ màmá ṣe rere. Àjẹ́jẹ́ bẹ́ẹ̀ láàyè ẹ̀ màmá yẹ ní ṣe rere. Mọ́sọ̀tọ̀ ọ̀rẹ́ ní ìdàkúdà máa rántí ikú. Tọ́lá ìlàrí ìyẹn ní ìlú òkú. Wọ́n ti gbà fún ọlọ́run mẹ́rin pọ̀. Àjẹ́jẹ́ bẹ́ẹ̀ lórí ẹ̀rù. Ẹ̀rì àwọn náà rẹ̀ rí. Àjẹ́jẹ́ bẹ́ẹ̀ lórí. Ní ọkọ̀ ọ̀ma. Ọkọ̀ ọ̀ma. Yóò sì máa wò ní máa bá ṣe fúlá. Ẹ̀yìn sí. Wọ́n fi bẹ̀rẹ̀ lọ́wọ́ lọ́wọ́ ní. Ẹ̀jẹ̀ mi ló ń wò. Ẹ ń wo ọ̀nà ìwọ̀n wóró-wóró ìwé lè yé dáadáa ní jáàsì ní. Ní ọ̀gá náà ló ní òun. Òun ní ṣe tẹ̀sí bá àfáàjẹ̀ ní ẹ̀rí sí ibù. Ọ̀pọ̀lọpọ̀ sí ká. Jàmbá ìyàrí ìyá ní ìmọ̀ ìwọ̀. Ẹ̀jẹ̀ bá lẹ́yẹ nínú yìí ẹ máa fi ṣe àdìbò tó sọ. Yóò jẹ jáde lára wọn. Ọ̀rẹ́ ti kú ni. Nítorí pọ̀pọ̀ rẹ fẹ́ fẹ́ mi. O sì sọ ní dàmúdà. Àlájì kiri wọn tí wọ́n wọlé wọn wọlé. Àlájì ọkọ̀rọ̀ ọ̀gá mi dá. Ìyẹn ti lọ ọ̀rọ̀ dé. Ọ̀rẹ́ ọ̀gá mi dá. Jàmbá ìyàrí ìyá ní ìlú òkú. Bẹ́ẹ̀ni wà àdá kulli shay'in qadir. Biyadihi al-mulk. Ó tó fún orí ọ̀rọ̀. Dáadé biyadihi al-mulk. Bàbá tó ní pé gbogbo kápá nǹkan ọwọ́ ẹ̀ lọ́wọ́. Gbogbo wa ya gbára wa tó padà àwọn àdọ̀lẹ́. Ọlọ́run tó ń bẹ̀ ní tó ti wà alágbára ni. Kò sí pàgbára rẹ̀ ní. Agbára ìbẹ̀rẹ̀ bọ̀ ọ̀rọ̀ bọ̀ àtàlẹ́ bọ̀ wa. Bàbá bọ̀ wọ̀ ní ìlú láyé aláṣẹ. Ẹ bá rúmọ̀ sí àbáyé ẹ bàbá wò ní aláṣẹ lẹ́yìn mọ́ báyìí. Òní láti mọ̀. Wọ́n ti dì wá náà jẹ́ kó wọ́n dì èmi náà jẹ́. Bẹ́ẹ̀ wà náà wọ́n fẹ́ lọ́wọ́ sí ẹjọ́ ní ọ̀kà wa mọ́. Àwọn tó wọ́n wà dé wíìwì. Ẹ bẹ̀rẹ̀ dá àwọn ará mi. Gbogbo àwọn ará èkó ti dé. Bí ọ̀gá wo lè gbogbo pé kí dáa dé. Ẹni ọba ṣe bàjẹ́ òsì túbọ̀. Kí ni wọ́n ní? Gbáàsì. Àwọn ni wọ́n wẹ̀ lọ́wọ́ lórí ọ̀tá náà nù. Ẹni tí ó sún mọ́bìnrin yóò sún mọ́bìnrin ìwọ́nìwọ̀ wá kí ìmọ̀ ayé rẹ̀ bàjẹ́. Jàmbá ìyàrí ìyá ní ìmọ̀ ẹ̀kọ́. Ẹ̀yin náà ń ṣe ẹgbẹ́ ìwọ́n jọ bí àwàdà ni. Gbogbo ní kí gbogbo yàtọ̀ báyìí bá ń tò tẹ̀ lórí ọdún lọ́kàn ní ọkàn ìmìnà tẹ̀ kárí ọdún lórí. Ìyàwó méjì rẹ̀ sì ní ẹni orún kan kí lọ́kàn pẹ̀lú kí bọ̀dá lẹ́gẹ̀ẹ́jì lọ́mọ méjì ni. Yọ̀pọ̀ ọdọ yọ̀pọ̀ èyí ṣe. Àwọn alábá ni. Ẹ wọ ilé àwọn ọlọ́mọ ní kó bá yé. Ṣé ká ti lọ́jọ́ wá pè é ẹ wà pè ní dárò. Bẹ́ẹ̀ dárò náà ní àwọn ọ̀tún yàrá mi. Ẹgbẹ́ni tí ò kírun. Ẹgbẹ́ni tí ò sí náà. Ẹgbẹ́ wáyé wá sọ́ọ̀tù. Mo ní sọ́ọ̀bù ẹgbẹ̀rún táyà lẹ́ńtà. Ọlẹ́gbẹ̀rún sọ́ọ̀bù gbogbo pọ́ńtà tẹ bá wá nìyẹn.
mo ní táìsì èmi ń tà kíní kan travel tọ́ọ̀sì alálà èmi sí. àwọn dalẹ̀ báyìí. يا قوم لا في الموت قط شماتة يا قوم لا في الموت قط شماتة يوم من الأيام كل يذهب. àwọn kan bẹ́ẹ̀ ni wọ́n láyé náà ibẹ̀ nìkan tó bẹ́ẹ̀ wọlé tó lóru mú ni. ìkẹ́kẹ́ ọ̀sẹ̀ ọ̀kan wá bẹ́ẹ̀ wọlé olóru mú wọ́n fẹ́ òǹkọ́ tẹ́lẹ̀ láyé òní náà yóò sì ráyé náà. الموت ليس شقاوة إلا الموت لم يستعد له الجميل ويترك يا خديجة Salahuddin tàbí wọn lóko yìí. ọjọ́ ọ̀sẹ̀ lọ́sẹ̀rẹ̀ ní ọmọ ìyá mi ọjọ́ ọ̀sẹ̀ la kọ̀ báyìí ọjọ́ ọ̀sẹ̀ ìsìta jẹ́ àtẹ̀lẹ́ lọ níwà tó dáa. Sẹ́gbà tá a kúkú wà àwọn kẹ̀kẹ́ wá. Tá a bá tún lọ ní àmẹ́mú kẹ̀kẹ́ wá. Wọ́n nígbà tá a bẹ̀rẹ̀ ní ìlú tó lọ bí a máa há sí. Àwọn fi bá sí ti hàn عند الممات إشارة وفي بسطها عند الممات إشارة. رحمة الله. وفي قبل كف الطفل وفي بسطها عند الممات إشارة على فأسسون Ọlọ́run sì kẹ́ tí ẹ bá ṣe báwọn bàbá tí máa ń wẹ̀ wọ́n jálá àná inú ọ̀rọ̀ jẹ́ lúwa láti gbọ́ ọdún bá fún láti ti tilẹ̀ gbèsè bá lábẹ́wẹ̀ nísà owó ìkí wọ́n fi tilẹ̀ bí wọ́n lórí ikú owó àṣẹ owó kú ọ̀dọ̀ Ọlọ́run náà lọ wá lò wọ́n lọ mẹ́fà. Wọ́n bá ti kọ́ wọ́n bí mi náà ìyá rẹ̀ wọ́n ṣe báyìí owó bẹ̀ wọ́n tún sọ wọ́n báyìí owó bẹ̀ ìyá wa sọ fún bàbá àfọ́jú la ṣé pẹ̀lú kẹ́rù ọlọ́mọ ọba. الناس من آدم gbogbo àwọn èèyàn yá látọ̀dọ̀ níbi àdámà rẹ̀ fún ọ. وآدم من تراب ànábì àdámà mo ní ìrùdárò kọ̀ọ̀rọ̀ ànábì àdámà fúnra rẹ̀ ẹni sọ̀rọ̀ nínú yẹ̀gbẹ́ láti ní wọn kojú ẹ̀bùn ìtọ́ga ẹ̀bùn ìtọ́kù nàlàálà ọ̀nà àfà ẹ̀bùn lọ́tọ̀ ẹ̀bùn lọ́sì ẹ̀bùn funfun ẹ̀bùn gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀kọ́ òun dọ̀. وأولاد من نطفة. ṣéèkù Al-Adabi àmọ́ àwọn ọmọ rẹ̀ àwọn màlẹ́bí Ádámù àwa wá wọ́n láti di omi wọ́n jẹ́ ọ̀tá sí ńlá omi òun omi tí ń bẹ́ẹ̀ tì láyé igbó omi má jẹ́ ọ̀tá sí ńlá níbi àwọn obìnrin tí ń rí wa fẹ́ ara ìlú yóò bá lè ewúrí omi ọmọ ọjọ́ tí tó mú ìgbọ́n tó fi lọ sí ní táwọn ìlú tí ó láyé láyé obi àti wa àwọn obìnrin ẹnu wọn ká wa lóòrùn ayé ẹjọ́ ọmọkànlá ẹnu ti wíńdò ẹnu tí ní ẹ̀fà wọ́n máa wù wá pẹ̀lú tí ń bọ̀ lẹ́yìn pé ẹ̀dàkùn ẹ̀bẹ̀ wọn wọ́n gbà ẹ̀dàkùn ọlọ́pàá àwọn àwọn ọgbà náà nì gbogbo ẹni ẹjọ́ mi òbí ọmọ òwúrò rẹ̀ ọba sọ̀dọ̀ ẹ̀fà sọ ara àwọn ọmọdé wa fún ọkọ̀ fún àwọn amú ìwò lẹ́wọ̀n máa sùn báwọn wọn àwọn ẹ̀dá ti wọ́n pọ̀ lọ́sọ̀tàn sí hóhó ẹ̀wọ̀n àbáwọn tó sọ fún pátá àti àwọn ọdí fájà fún àti àwọn ìyàwó parí. فالإنسان يأتي إلى شيء. Jàmbá ẹ̀yìn náà ọmọ ọlọ́mọ wa wọ ayé wa ìlà ṣe bí a ti lọ rí kò mú kankan wa. ثم يسعى من أجل كل شيء. ثم يسعى من أجل كل شيء ọmọ ọlọ́mọ wa dáyé sọ́kàn
ọmọ yọ máa lọ gbọ́dọ̀ lọ ọ̀fẹ́ dáadáa kan ní wọ́n pàṣẹ kíní lọ ní gbọ́dọ̀ lọ jẹ́ ìgbẹ́ ẹ̀ wọ́n ní pàṣẹ dárí náà yọ̀ wà bẹ́ẹ̀ ẹ̀ kí ọmọ bá sí gbogbo ẹ̀ nítorí kíni ọ̀fẹ́ nítọ̀ ọ̀fẹ́ ra yìí. ثم يترك كل شيء. ẹ̀yin lè bàbá wa fẹ́yẹ̀ dé. àti gbogbo yàrá ẹ̀yin àfọ àtẹ̀wé gbogbo ẹ̀ sí ni ọ. gbogbo tó bá gbogbo ẹ̀yẹ wa dáadáa. kí ìyàwó àdíjà mú lọ ní. bẹ́ẹ̀ni rẹ náà ti ní kú kankan lọ́rùn. gbogbo owó bá yẹ kí wọ́n kó bá àwọn ọmọdé wù. láàbẹ̀dúmọ̀ yín dáadáa. dáàbò àgbo. tẹ́lọ̀ tí wọ́n bá ní ọlá agbára mọ láìpẹ́ mo ní ojú ọ tóbi ibi ká kọ́kọ́ tèmi náà mọ sí jẹ nǹkan. لأن حياة اليوم موت غدا. ọgbọ́n ìwé ìyá àdáyé náà jẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ẹ̀sìn títí lè wà ní wáyé. ẹ̀tọ́ wájú ọlọ́run gbogbo ẹ̀lẹ́sìn rò ẹ̀ pọ̀ ẹ̀sìn jẹ́ abẹ́rẹ́ rẹ̀. ẹlòmíì dúró báyìí máa ń sọ̀rọ̀ àti kàdé ìlọ sí àfíríkà bí wọ́n dúró ẹgbẹ́ wọ́n ti lọ. láyé ní owó ti ṣe dáadáa èyí tó láti àyè sí ìlú tí wọ́n yìí láti gárí ìjọba wọ́n àkùtẹ̀ wá sí báyìí bọ́ ọ̀pẹ̀. ló sì kọ́ lọ́nbẹ̀. ẹ máa ṣẹ̀tọ́ láti ká mọ́ bàbá wa lọ́wọ́ jẹ dáa fún ẹ máa ṣẹ̀tọ́. ìyá wa kàn ní ìjà sọ̀dá òní ní lọ́rùn nígbà kan àwọn ẹ̀jọ̀ pẹ̀lú ìdè fún yìí. ìyá ò sì bá àyàn ìjà rí o ò sì yànyàn lódì yìí lọ́nà pé wọ́n fẹ́ lòdì púpọ̀. àyẹ̀wò àlọ́ àìpẹ́ wà tó ń ṣẹ̀dá àwọn akùnrin kan ìrọ̀rùn kan. ọba ara wà láti ó jà wùdí. àlá ìdá ìgbà tó lójú wọn wá yọ pé wọn wá gbẹ pé rárá ó sì kú. àsọdùn ní bàbá mi tí wàá kò níyẹn. لأن حياة اليوم موت غدا. torí gbèsè ní lónìí ìgbádùn wa lónìí ayé bá ti ń lọ tá ń bọ̀ tá ń lọ tá ń bọ̀ tá ń ṣe fisafisa. tá ń ṣe fisafisa. Mouth together. Mouth together. Ikú ni lọ́la. Àní sí mọ́. وصيحة اليوم مرض غدا. ẹ̀yin àfa àwọn àgbà tẹ̀ ń bẹ́ ń jòkó lẹ̀. àlàáfíà wa lónìí. ọ̀rọ̀ lọ fún mi. àlàáfíà wa tá ń lò bá ti ń lò lónìí. مرض غدا. àìsàn ni lọ́la àìsàn ni ó tẹ̀yẹ ó ti ṣe wọ́n. ìyàwó mẹ́rin ní kí mẹ́rin ní a sì máa kárí wọn èdè àgbàbọ̀ òní pẹ́ nítorí wọn kiri ní àgbàbọ̀ èdè kárí àwọn ìyàwó mi ní tó ti fura ní pé ìtọ́ba tó ń náà obìnrin bí orú bá kàn ó yẹ máa bí ọ ni ó ti wo ìrè tó fi mí ilẹ̀ tẹ́ ẹ láti ìmúlẹ̀ progress. Ìjọba gbé yọ àtọ́rin. Àlàáfíà náà jọ wá fi sí tọ́lọ́. ودين اليوم فقير غدا. Ẹyọ́ wọ̀nyẹ́ wà kàbí ilé sọ̀rọ̀ àrùdí ìyọ̀ náà kọ́ kẹ̀yà. Àmín. Ọ̀rọ̀ òní, olówó òní. Ó dòlù sí lọ́dà. Kí bàbá sọ̀rọ̀ kí ní kí ọ̀nà. Sàárò ọmọ àmẹ́nu ilé ọlọ́gbọ́n owó dà sí ọ̀nà. Abíọ́lá owó dà sí ọ̀nà. Àbí ká wá sọ méjì rí níbọ̀dù ẹ lọ wọlé ẹ̀. Ó ti kúrò láyé nísìnyí lọ bí 40 ọdún ẹ wá lọ wọlé rẹ̀ ẹ ṣe fún ọjà ní ìlú òde. Ọkọ̀ tí gbẹ̀lúgbẹ̀ lé ó lé ní 1000. Tó. Àwọn ọkọ̀ ńláńlá bẹ̀bẹ̀ kókò tí ó lérí òní. Kí lọ wá lọ? Nísìn wọ́n palẹ̀ wa wọ́n mọ̀ gbé ọ̀rọ̀ yìí. Àwọn ọmọ sí bàbá mi o. Ìyàwó ọmọ kéjì yẹn náà tún rí irú rẹ̀. Wọ́n kà wá lórí irú wa rẹ̀.
òun kúrò díẹ̀ yóò irú wa níṣẹ́ láwọn máa wá kí ìwé sì máa gbé ara wa ó túrú rẹ̀ yìí ó ṣàfihàn kí ọ̀rẹ́ mi ẹja sì ni mo rà wáyà tí ọkọ̀ bí ọ̀rẹ́ mi ń sọ fún un yóò fẹ́ mi. Ìdàgbé wájú ní bàbá sì yá àwọn obìnrin àwọn ọ̀mẹ́ta láti ẹ̀hún lọ́wọ́n ní ní ìpẹ̀yìn náà wọ́n ní sí yí ni wọ́n dé ta kí àwọn oníbẹ̀yìn náà jẹ́ láti ọlọ́ọ̀bá lè fi ojúmọ̀ tí ń bọ̀ ìyẹn mú orí ni wọ́n yọjú sí wọ́n pé ọ̀rẹ́ ọ̀rọ̀ náà wò ẹni ó kú tánú ẹni ó ti jáde kó ẹni ó kú parí o. Ó ń pẹ́ ní ẹgbẹ́ nínú ayé olùtẹ̀rù máa bẹ́ẹ̀ bá ti jẹ́sìn ọlọ́run ọmọ yìí lápò fífò lẹ́gbàá pàdé pàdé. Wọ́n ṣe bẹ́ẹ̀ tó ìyàwó mi rọrùn gàdá. Ẹ̀rí, mo ní ìròdá rẹ̀ kúrò náà. Afáwọ̀ wọ́n wá mi. Ọ̀ṣẹ̀ bá bẹ̀rẹ̀ yẹn. Ọ̀dọ́ òní ọ̀dọ́ láti wọ̀ ọ́ máa ṣe. Ṣé ìwé ìdílé wá ti wọ̀ ọ́? Kí ni ọ̀sẹ̀ lẹ́sìn náà? Ó gbó lọ́la. Níṣẹ́ lọ́mọ bọ̀ ló máa ṣe báyìí. Wọ́n á fi kéde kọ́ òun ni. Ó òun ni. Àtọ́lá máa tẹ̀lé ẹ̀rọ wà pé àhá. Ọmọ ẹjọ́ ìmọ̀kú mo lọ́ba yí ẹ̀jẹ̀ ilé tí wọ́n mú mi ní Colorado ní lẹ́yìn mú àlàáfíà tó lọ́ọ́ tà tọ́wọ́ lọ́ọ́ ra fíafíà ìyẹn wá rẹ̀ ìyá ayé dídì wọ́n wá ń nà ń pàgọ́ ń gbàgẹ́ ẹ̀kọ́ máa da sọ́ọ̀lù ìdè yẹn lọ́wọ́ ayé rẹ̀ ẹ̀wọ̀n ìyẹn ti mú àlàáfíà tó sì tà tó sì lọ́ọ́ ra fíafíà. Fàyà ṣíkọ̀ dúníyà. Ọwọ́ ìṣòro náà ní ẹ̀rọ ayé. Yà ìsúlẹ̀ ni màá wọ́n tù. Ikú ti ṣe wá àti fún mi, ilé ti ṣe wá àti fún ọ̀la. O ò ní sí mẹ́jọ kan yàrá àlú ìyàwó yàrá jọ̀kan. Àwọn àlọ́pọ̀ ọmọlọmọ ń jọ̀kan. Ọkọ̀ rẹ̀ dọ̀ pẹ̀lú mi. Ìyàwó rẹ̀ fún ìyàwó. O sì gbọ́. Ìlẹ̀bí náà mọ̀dọ́ mi ìyá rẹ̀. ولا نسمع لنصيحتي. Àwọn kan kún òun lé wọn ti lọ. Àmín ló yàrá. Gbogbo wàhálà tí kún ta wájú ti ń sọ gbogbo èèyàn. Àgbọ̀. فقال الموت Ikú wá wí báyìí. أفنيت قرون البادية. Ọlọ́wọ́ àwọn tàná wà ní. Èmi mọ palẹ̀ wọn, èmi kú. من هو أكثر قوة Àwọn tó lágbára bẹ́ẹ̀ mú wọn tó ń tagbára wọn pàdé wọn. ومالا Àwọn tó lówó bẹ́ẹ̀ mú wọn tó ń tówó wọn mú kílẹ̀ àwọn. وعزا Àwọn tó ní wọ́n bá ń bọ̀ sí ìdáhùn àti gírírírì pàdé wọn. وأميا. Ọba ọbẹ̀ nínú wọn, àwọn òkèlè ààrẹ mọ́lọ́gbà àbí ọmọ ìjọba lọ. وقاضيا. Adájọ́ bẹ̀rù wọn, àwọn palẹ̀ mọ́. Ẹlòmíì fún wọn dájọ́ sùn. وطبيبا. Dókítà bẹ̀rù wọn, òkèlè dókítà bẹ̀rù pé ẹ bá fọwọ́ kàn yín lásán báyìí. Wọ́n ti bọ̀ bí omi. Inú ọ́fíìsì ẹ̀ yóò tún fọwọ́ nù. Ìnáwó wọn fẹ́ ṣe kíṣà fún. Jọ wọ́n pa kí ni mo ní omi. Dókítà tí ó fi ìgbà bọ̀wọ́ ó tó máa fi pọ̀ yìí náà kó tó máa tẹ́sí ní òkú ẹ̀ bá ẹni tẹ́ ẹgbẹ́ wá kí wọ́n bá fọwọ́ bá ó pọ̀ kẹ́lẹ́ ó tún fọṣẹ fọwọ́ bí wọ́n ti wọ́n pa. Ikọ̀ ọmọ ni wọ́n pa. Ó hu ọkù. Ibi náà ni mo fi àkàlùkù yìí. وأنا الذي أخرب الدهر والكسور. Mo ní ìròyìn àrùn kúrò àná ẹ máa wá gbọ́ gan. Èmi kúrà ni. Wọ́n sọ ní bàbá ilé wọ́n sọ dàrú. Wọ́n kò sọ̀rọ̀ àwọn pẹ̀tẹ́ẹ̀sì dínkù. Bí àwọn tó ní ti lọ, àtúnṣe wàhálà àwọn ti lọ. Sábà káwọn ọmọ kan rẹ̀ abẹ́. Àwọn bàbá yìí bó sọ̀rọ̀. 50 million. Ẹ̀rà ẹ̀kọ́ mọ̀ lọ́wọ́ ẹ̀kọ́. Ọkùnrin wọlé kálukú lọ́wọ́. Ojú orí bàbá wọn, ó finish. Ìyọ̀wó.
Wọ́n àwọn tí wọ́n ta ní epo, ìgbéka ló ń fẹ́ kọ́ ní epo, ìtọ́lọ́ wọn jà rọ̀rọ̀ náà. Èyí ni wọ́n máa fi dá bàbá bẹ́ẹ̀ lò mímọ̀. Náà láti ìkọ́ yìí, orí eyín tí wọ́n ló tóbi, àwọn jóná pè nínú ilé agboolé, tààmà pélé epo lè débẹ̀, bàbá dámà lórí owó, wọ́n ta gbogbo ojú orí. Àlébẹ̀ wáyé kò kọ́ra mi. Mo fọ́ lóògbé yẹn dà. Òun pa wọ́n, mo sì bẹ́ yìí. Ọlọ́wọ́ sọ yín lẹ́sùn lórí. Jẹ́ ẹgbẹ́ tó jẹ́ ìsàdó àwọn wọ́n pàdé ìwé ní wáṣí. Ìkáàrù páàdì wà dá ìjà rí lára. Wọ́n dìde ló wà ìwọ̀n gbogbo tí bá jẹ́ akẹ́yẹ̀ yìí. Àwọn gẹ̀gẹ̀ wọ́n gba owó ẹ̀. Ọlọ́wọ́ kò náà kò ráwọn àwọn ẹ̀yìn fojú olójú olú. ثم يقول ملك الموت كيف رأيت الدنيا Ẹ̀yin àfà, bàbá ìlú ọmọ àbẹ́ ẹ̀yẹ, ẹ̀rí ó ti kú. Àfà, ọlọ́run wá ní, Màlákù ìmọ̀tò wá ní, kẹ́yìfà rọ̀ àìkẹ́ dúnìyà. Ayé ló ṣe ń bọ̀ ọ̀nà, bó lọ ráyé sí. فيقول الميت Òkú ọmọ wa dá lọ́wọ́. رأيتها مكارة وجدارة Ó ń borí ayé pé àṣà ète ní ète láyé. Ìtànjẹ láyé, ète sì ní. فودع الدنيا Ọmọ ìyá mi, mo tọ̀lọ́ wọn ṣe, bóun tí ń rí lòkè tó ń fi lọ lè, ọlọ́run mo rí ipò túbá. Tọ́lá ti túbá, ọlọ́run mo yóò dá gbogbo ẹ̀. Wọ́n á gba ọlọ́run. Àmọ́ ẹni ọlọ́run bá bọ́ ọmọ lọ́wọ́, ẹ̀yin jẹ̀mú kò lè rí ọlọ́run. وأما الآخرة Láti àwọn ọlọ́run. وقيل أن سكرات الموت Ibi tí sàdúrà, Rọ́mọ́tàlá, gbogbo wa látọ̀ bẹ̀ yẹn ní ẹ̀jẹ̀ fún. Ẹ rí ìwúrìrà fún, ẹni ẹ bá lọ kí lọ sí ibi tí kan bá lọ sí. Ẹ wá dé bẹ̀, ẹ pẹ̀lú ara yín. Bísá ní sọ fún mi lánàá kí wọ́n ti gbé wọn láti jẹ̀dá ní ọmọ ọgbẹ́. Tẹ bá rí ẹni ẹlò kí ni ti bá dá inú ọgbẹ́ àkóso kó ọ̀rọ̀ bí. Àdíjá ń kọ́ àwọn ọmọ rẹ̀ ń kọ́, eléyìí kò ní. Kò ní. Ètò mo ti rí nílé o. Àmẹ́ni ẹ bá lọ kí lọ sí ibi. Wọ́n mú báyìí. Ẹ pẹ̀lú ara yín. Ẹ ṣeun òwò yín mọ́ òwò yín báyìí. Ẹ̀wọ̀n kẹ́ tí wọ́n bá lò ká bá sì wọ́n náà wá. Ẹ bá ti di ẹ̀tẹ̀ lọ kí bá ṣe ṣeun tí wọ́n sá ní ẹ̀yìn náà tí ọmọ ọkọ̀ yín kò yí báyìí. أشد من الموت Ìwúrìrà fún ìkọ̀kàkà fún ọmọ ìyá mi fún ọba láti lọ́wọ́ tó ń ṣe láti lọ́ọ́. A máa tan ara wa. Náà jẹ́ òkèjì. Láàrin àyíkàlá ló ń gbé sí lẹ́nu. Ọlọ́run ó wọ ẹ̀rọ pé kó o ní bí. Ọmọ tó ń ṣe ni. Kò ṣiṣẹ́ kó o ní bí. Wọ́n kẹ́lá máa wí, ó wí kò wí ọmọ wí sí. Àyè láàyè àwọn tó bá ń gbà ká ìjáde ní òkè tó kú ó kú. أشد من الموت Ìpọ̀kàkà kú ẹ̀yin ìyàwó wa ẹ̀yin ìyàwó ẹ̀bẹ̀ lòkú. Ìpọ̀kàkà kú ó lè ó sì dùkú lọ. Tòró ti máa rí tí ọ̀yẹ́ kú. وإن سكرات الموت Ẹ rí ìwúrìrà kú. ترى كل ما أجب الله عنك في الدنيا Bọ́bá ti ń wúrìrà kú tó ń pọ̀kàkà kú lọ́wọ́ ni. Ọmọ wa rí gbogbo tó lòun tó bí gàgá ìfún tẹ́lẹ̀. Ọmọ wa rí. أولا ترى الشيطان نفسك Ọmọ rí gbogbo tó lòun fi pamọ́ fún ọ. Ọmọ wa rí. ترى الشيطان نفسك Kọ́dà fúnra rẹ̀ báyìí ó rí sí ìdarí. Ó rí báyìí. Kò ní fẹ́ kọ̀ sọ̀rọ̀ mọ́. Kò lè sọ̀rọ̀ mọ́. Kò lè wí kankan mọ́. Ọ̀rí. ثم ترى الملائكة
رقيبا عتيدا. tó ti bẹ́ẹ̀ kú náà. ó ti wá rí kí ni ọ̀rọ̀ àwọn mọ̀lẹ́kà méjì èyí tí ń kọsí dáadáa ti bẹ lọ́dún èyí tí ń kọsí ẹ̀rí ti bẹ lọ́sí èyí tí ń bẹ lọ́wọ́ tó ti ń kọsí ẹ̀rí ọlọ́run ní wọ́n bá ń tí ṣe báyìí èdè kọ́ èyí tí ń kọ iṣẹ́ ẹ̀rí ọlọ́run máa ní sùúrù díẹ̀ bẹ́ẹ̀ àwọn olùdókòwò àdàbọ̀ ní sùúrù bẹ́ẹ̀ àwọn olùdókòwò àdàbọ̀ ọmọ halẹ̀ nínú ilé mo ní lákàtí kan lọ́wọ́ ní túnú ilé ní ìmọ̀wù rẹ̀ túnú ilé kọ yóò kí ọdẹ àwọn bá jí ìtì lọ́wọ́ sí olóhùn lè tó àwọn olóhùn sí ilé. Mélòó ni wọ́n lé tẹ́lẹ̀? Mélòó la wà lórí tẹ́lẹ̀? Ṣé gbogbo àwọn ọ̀tá ti bọ̀ jáde láti lọ rẹ́ǹtì ti ká fún wọn? Kọrí sókè ọ̀rẹ́ àmì àbárò àdísàgbẹ̀ lọ mú lé kalẹ̀ kọ́ tú wọn. Òkú tẹ̀sùbá rẹ̀ kalẹ̀ ọmọ àfà òkú náà kalẹ̀ òkú tú wọn. Ibi ọlọ́wọ́ òfin bàràbàlẹ̀ sáyé sí nìsí, wọ́n bá gbọ́ sí láyà bá dúró wùmí, gbogbo wọn sì máa ọwọ́ sùn àbí ọmọ kalẹ̀, wọ́n sì mú wọn tó dé ní. Àti kọ́ lọ́n fa àánú wa sáwọn olórí wa ló lè tọ́jú wa. Wọ́n mọ̀ pé yà ń jẹ wa. Stéèjì wo lọ́fọ̀ọ́ kan balẹ̀ náà? Bí ẹ bá ṣe mú stéèjì tí wáyé, ọlọ́run bá aṣọ gómìnà wa lẹ́sùn olórí. Ìfà kan balẹ̀ pẹ́ lọ́dọ̀ tí wá ní. Gómìnà wa sí dáadáa pọ̀. Gómìnà Abdulrahman Abdulrasheed. Nǹkan lọ́rọ̀ tẹ́lẹ̀ fún tẹ́sí ti fún wa. Ọ̀sọ̀nà wa pẹ̀lú ṣe yìí ni wọ́n ti dé ẹni ọba fi dé fún ọ̀gá àwọn akálẹ̀ àgàtà bá dé káwọn náà tó máa ṣe pé. Ìpẹ̀lú wọn ṣe gómìnà wọn lọ́wọ́ lọ́wọ́ ẹni kan wọ́n lọ rí ìjọba sàn kò sí gbogbo ayé lọ́wọ́ ní ìgbà náà. Ọwọ́ adé àkọ́dá ìjọ ayọ̀ ọba àfúlára gómìnà wọn. Bẹ́ẹ̀ tẹ́lẹ̀ níjọ yọ̀ kára bí lọ́jọ́ dàmú sí ìdíjà. Ọmọdé ọ̀rọ̀ padà fún mi. Ṣé ìdíjà ló kọ́kọ́ ṣe tẹ́sán láàbẹ̀ lókè gbà ní ọ̀la? Òde àmọ́ náà dé, òun náà gbé tiẹ̀ láti bẹ̀ wọn. Lọ́dọ̀ òdiwájú ọlá ìlọ́ ẹ máa wúrọ̀ báyìí. Ó ṣe kò ṣe obì ti báyìí lọ. Wọ́n sì bá kó sójà dà sójà. Àárín ìfàlà làbó ti wá ní ọlọ́ba àṣẹ dáadáa fún mi. Ìlú ọlọ́wà ní wọ́n kàpá nípa. Stéèsì wo ni bí bá sọ̀rọ̀ wá ní? Ẹnu wọn tó kú sí bàbá gómìnà olú lọ́jọ́ wọn sí dáadáa lọ́jọ́ wọn wà pọ̀ lórí ìpínlẹ̀ sí tó dáa káàdà bá kú kó bá mú aláàjì wa aláàjì lọ́jọ́ yìí ọlọ́pàá wà fẹ́ ìyá rẹ̀ ọlọ́pàá wà fẹ́ ìyá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀